Ọlábọ̀dé, èmi alódé tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú báwọn. Adigun, wo ọ̀rọ̀ ayé mi ti sú. Torí kò tiẹ̀ yé mi mọ́. Gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí. Ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la. Bí kí n máa bára mi ní skul tí sẹ́yìn tátùjọ́ mọ̀ ṣe exam papọ̀. Bí mo ṣe ń rí owó yìí lójú oorun, bẹ́ẹ̀ ni mò ń jẹun lójú àlá. Ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú bojì òkú ní ti bára mi lọ́gànjọ́ òru. Ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí. Gbogbo ipá ni mo sì ti sà, gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. Kò tí ì tán fún ọ o. Ibi ó ti yẹ kó rójútùú sọ̀rọ̀ ayé rẹ ló tí ì mọ. Ṣèbórí tí ó gbéni ní gbáláwo rẹ kò ní. Ibì kan bẹ tí wọ́n ti fewé àtegbò ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀. Boko ò sì jìnnà. Ìlà onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú síṣòro ayé rẹ. Kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn. Ìtumọ̀ rẹ̀ àti ìgbésẹ̀ lókù tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run ń yọ lẹ́nu. Ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Anyadare ní Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbè. Adigun, dákun gbà mí, júwe ọ̀dọ̀ wọn fẹ́mi náà. O lè kàn sí wọn ládùúgbò Akínọlá, ojúlé 29, òpópónà Lédè Lák, Bàdà nígboro Èkó, tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké, àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú, Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. Ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbè dábìrà. Àwọn kan ń jọba, àwọn kan ń ṣẹ̀rú, àwọn kan ń ṣe bí Olódùmarè. Ọmọdé òòjọ́ ń ṣaláìsí, àwọn kan ṣàyẹ̀dá wa máa lọ. Àwọn kan ń ṣọdún, àwọn kan ń sunkún, àwọn kan ń wojú Olódùmarè. Assalamu alaikum. Ẹ kúrọ̀lẹ́ o, ẹ kú àtàárọ̀ o. Ọlọ́run yóò gbàdúrà ẹnìkọ̀ọ̀kan yín o, kò ní yọ tèmi náà lẹ́ o. Àwọn pàtàkì nǹkan tá a fẹ́ sọ fún wa ká má gbára wa lásìkò. A sọ àwọn ìtumọ̀ àlá kan àti àwọn èèwọ̀, nǹkan èèwọ̀ tí ò jẹ mọ́wọ́, tí ò jẹ mímí, tó sì ń ṣàkóbá fún ìrìn àjò ayé ọmọ ẹ̀dá ènìyàn. A ṣàlàyé rẹ̀ fún wa. A tún wá fẹ́ ṣàlàyé lórí pàtàkì omi ìwẹ̀. Ṣe rí àwọn omi odò kọ̀ọ̀kan, ọ̀nà tó gbà wúlò fún, a kà díẹ̀ fún wa. Ọlọ́run ọba àlékè ọlá tó dá wa kò dá wa fúyà jẹ. Nǹkan ń bẹ lọ́dọ̀ Ọlọ́run o, ẹni tí ọba mọ̀ ní ọmọ o. Ẹlòmíì tún á gọ̀ kò lè béèrè ìdí ọ̀gbọ́n. Òun là á sọ díẹ̀ fún wa mẹ́yìí. Ẹ dákun ẹ máa bá mi ká lọ. Nígbà míì nínú ìrìn àjò ayé wọ́n máa ń jẹ́ ká mọ̀ pé àwọn àlá tá a máa ń lá, ẹ dákun ẹ má máa fojú rẹ̀. Àlá máa ń ṣẹ méjìlá lágbà wá, positive or negative. Àlá tó ṣe ọba wa, àlá tí ò ní ṣe negative ní ọba wa. Irú àwọn èèyàn wo ni máa ń lálà positive, irú àwọn èèyàn wo ni máa ń lálà negative. Àlá tí Ọlọ́run bá fẹ́ fi yọ aburú kúrò lọ́rùn èèyàn, àbí tó ṣẹlẹ̀ sí ni láti lè tètè gba béèlì ara ẹni kúrò lọ́wọ́ àjàgà ikú àti oró ọ̀fà àwọn ẹni ibi. Ọlọ́run ó tètè fi àpẹẹrẹ hàn ni lójú oorun ká má bàa bọ́ sínú ìdè èṣù. Ìjẹ́ gbọ́ báyìí, ẹ wá dákun báàmù yìí, ọba àjẹ́ wòlíì, ọba àjẹ́ àfa, àfojúrí náà rẹ̀. Gbìyànjú kọ́ gbọ́, ohun tẹ́nìkan mọ̀ ẹnìkan ò mọ̀, ohun tẹ́nìkan rí ẹnìkan ò rí. Ọgbọ́n ò pín síbì kan o, ìyá ń bi ọgbọ́n yìí kó máa múlò. O lè má mọ̀ tẹ́lẹ̀, o sì lè ti mọ̀ tẹ́lẹ̀, kó tún jù bẹ́ẹ̀ lọ, ọgbọ́n rẹ̀ ò tún lékún. Ẹ̀yà máa bá mi ká lọ. Ní ojú oorun, ẹ sọ pé èèyàn ń ṣe pàṣípààrọ̀ aṣọ, èèyàn bọ́ sọrùn báyìí, ẹlòmíì wá fún yàn láṣọ onígbà wọ́, èèyàn sì wọ̀ lójú oorun. Aláìléwu díẹ̀, aláìléwu. Ayé máa fi bọ́ ògo ayérayé èèyàn kúrò tí wọ́n gbé aburú wọ̀nyàn. Kódà wọ́n máa fi ta ikúrà fún yàn pé aburú tó yẹ kó ṣẹlẹ̀ sí yàn, pé nǹkan rere tó yẹ kó ṣẹlẹ̀ sí yàn, wọ́n sì fi
bí ọmọ ẹ̀rún ọmọ aráyé ò ní ta jàmbá aburú fún yín wọn ò ní ta fèmí náà ẹ jẹ́ ká máa fura ìwọ tó bá ti lárú àlá báyìí sọ orí irú aṣọ tó wọ̀ lójú oorun tí wọ́n gbà lọ́rùn rẹ̀ tí wọ́n gbé mi ìfọ̀n yìí tí ilẹ̀ bá ti mọ́ bọ́ aṣọ yìí ṣe aṣọ yìí lófò bó o là á ṣe aṣọ lófò ó sọ aṣọ yìí rúgúdú ṣàdúrà sí kọ́pọ̀ aṣọ yìí ní gbogbo ara rẹ̀ dáná sí èéfín náà o èéfín ara aṣọ yìí má jẹ́ ọkàn lára àálọ̀ dáná yìí sínú igbó àálọ̀ dá sétí odò tó yẹ pé èéfín rẹ̀ yóò máa bá igbó lọ yóò sì máa bá etídò lọ ayé máa fi ta aburú fún yẹn ni wọ́n fi takú fún ni wọ́n fi táyà lọ́fà wọ́n fi gbé kú ọyàn lọ́nà wọ́n fi sọ àyàndán lò sí gbogbo ọ̀nà tá a kà kalẹ̀ yìí ọmọ aráyé ò ní gbàgbé kan wọlé sí yín lára ń bẹ̀ ọlọ́run ọba aláàánú jùlọ yóò máa ṣe olùsọ fún wa tọ́ba bá rẹ pé onílà aláì lemọ́lemọ́ pé gbogbo ògbà báyà láti kékeré rẹ pé ọba rẹ òun ṣe mítí pẹ̀lú àwọn èèyàn báyà ládùúgbò báyà pẹ̀lú àwọn èèyàn ńláńláńlá ó máa ń ṣe mítí pẹ̀lú àwọn èèyàn sáá má bẹ̀rù má jàyà rẹ ọjà ó lè pẹ́ ó lè jìnnà láàrin ìlú olú ọmọ lọ́ọ́ padà jẹ́ ayé ọ̀ padà tọ́ka rẹ sí ọ wọn ni lágbájá ní ẹjẹ́ àfijọ́ yìí lágbájá lóore yìí tọ́ sí. sàmà lẹ́kùn hello ìyá àlùbáríkà màá pè yín padà ẹjẹ́ ìṣẹ́tàn dákun. ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ọmọ mi àìkéré amálẹ̀ níta jùlọ ẹ dákun ẹ foríjì mi. tọ́ba ti ń lárú àláyé àdúrà ní kọ́ máa ṣe wọ́rà fáná mọ̀kánà àlìyà wọ́rà fáná mọ̀kánà àlìyà tí máa ṣe àdúrà lórí àwọn abínú ẹni torí tí oore yìí bá dé oore òjijì ni oore yàwáwò ni ò ní rántí gbogbo àwọn ẹrú tí ń jọba láyé òde òní gbogbo àwọn èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń jọba láyé òde òní wọn ò rò kan rẹ̀ yàtọ̀ sẹ́ni tó fagídí wá ipò ayé o tọ́lẹ́ ní wọ́n bá fagídí wá ipò ayé ẹ̀mí wọn egún mbẹ́ ìgbà wọn èsì ìdá ayé ọ̀padà tọ́ka rẹ̀ sí ọ nínú kojú oyè ńlá àbí wọ́n fi ọ jẹ chairman àbí wọ́n fi ọ jẹ senator iye ńlá kan tù sí ọ tàbí kó jọba àárín ìlú bákan náà lójú oorun tọba lálàyé pé ẹnìkan ra fìlà wá fún tàbí wọ́n ra gèlè wá fún tàbí wọ́n gbé adéwò ẹ lórí wo ẹ̀rín ni ọmọ arín sáma ṣàdúà àdúrà àwọn alátakò àwọn abínú ẹni kọ́ máa ṣe ó lè pẹ́ kó lè yá o ayé ọ̀tọ̀ kárí sí ọ wọ́n gbé ọ sípò ńlá tọ́ ọ bá wà nílé iṣẹ́ kan ayé ọ̀tọ̀ kárí sí ọ wọ́n náwó rẹ sí ọ débi pé ipò tó padà wà ipò yàwá wò ni ó ní promotion ńláńlá tó yẹ pé ọ̀tá náwó ọwọ́ ọ̀tá ò ní tó yóò nàṣẹ̀nàṣẹ̀ ẹsẹ̀ kò ní débi tó wà yóò padà máa tọrọ jẹmọ lọ́wọ́ ni kò sì jẹ́nu tí a bá wà lálàyé pé lójú oorun igi yíya lò yẹn igi yíya pé èèyàn jókòó lábẹ́ igi wá yíya lò yẹn mọ́lẹ̀ aláburúkú ni tó o bá ní travel tó o fẹ́ lọ lásìkò yìí yẹ má lọ mọ́ fọlọ́run bẹ́ẹ̀ ikú ni ikú òjijì ni ọmọ aráyé ò ní ta lọ́fà kú o torí pé àláyé ńkọ́ ọwọ́ àwọn òbílẹ̀ jẹ́ ọwọ́ àwọn ẹni bí àwọn tí ń fẹ́ kéèyàn lọ kéèyàn má dé àwọn ni wọ́n máa tarú ọ̀fà burú sí yàn sínú ìgbésí ayé yàn sàárà ni kò ṣe tó bá yẹ àrìn àjò yẹn tó padà lọ ọ padà rí i pé ẹni ọ wá ṣe sàárà tí ó milẹ̀ dáadáa irú sàárà yìí là máa fi mọ́sà ṣe sàárà tàbí kó o fi ẹ̀kọ́ àtàkàrà kó o fi ṣe sàárà tàbí kó o pa ọmọ kéékèèké jọ kó o ta ẹ̀jẹ̀ sílẹ̀ kò ní wọn ó dún bí ewúrẹ́ tàbí kò ní kí wọn ó dún bí àgbò tàbí kò ní wọn ó dún bí ẹdìẹ agbára rẹ ọ̀wá káyè ṣẹ́ owó lọ́ọ̀ká fáwọn oníbàárà ó rí ohun tí ọgbẹ́ yẹn ni tó ṣe ṣẹ́ bí bí ọba ya wèrè yóò sì kú lójijì tàbí nǹkan aburúkọ ṣẹlẹ̀ sí inú kọ́mọ rẹ̀ ó kú inú kọ́kọ́ rẹ̀ ó kú inú kọ́hún gangan ó kú aburúkọ ṣẹlẹ̀ sí èyí jẹ́ bó ṣe jẹ́ tọ́ba alálàpẹ́ lójú oorun kòkòrò tá ẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nírú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí wọn ní ṣe máínọ́tì kọ́ orí tì ní torí ọ̀pọ̀lọpọ̀ lójú oorun tí ayé bá fẹ́ ta ní lọ́fà wọ́n lè mọ́nà kòkòrò wá wọ́n lè gba bí ẹranko wá kò síbi wọn ò lè gbà wá nǹkan tù sínú ilé tá à ń lò báyà bí èso bí ọ̀bẹ wọ́n lè ní kó gbìyàn lẹ́sẹ̀ tí kòkòrò bá ta ẹ́ lójú oorun tó sì sójú ayé tí ojú bẹ̀ tó wá lé fẹ́rẹ́fẹ́ tó rọra họ ibẹ̀ tó dégbò egbò bẹ́ẹ̀ máa padà di àdá àjínà ni yóò di egbò tágbára ògùn kankan ò ní ka ọfà ni kòkòrò ayé lélẹ́yìí tọ́ba lálàá pé lójú oorun òun tọ́ ẹ̀fọ́ àbí òun tọ́ ewédú àbí òun tọ́ bí ẹ̀fọ́ gúre alágídí lélẹ́yìí fọkàn rẹ balẹ̀ owó lọ́nkà yẹn eléyìí dájú kéèyàn máa sa owó lójú oorun lọ wàá rí owó wàá fi ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ wàá fi ka ìyálàyà owó tí ó sì di owó tiẹ̀ àjẹmọ́nú ni tọ́ba lálàá lójú oorun wípé
òun rí àwọn òkú tó ti kú tipẹ́tipẹ́ òun rí wọn bóyá ẹjọ́ ń sọ̀rọ̀ mójútó ra rẹ dáadáa kó lọ ṣiṣẹ́ rà padà káyọ̀bọ̀ ọ̀rẹ́ ikú dànù wọ́n wá ṣiṣẹ́ fẹ̀mírẹ̀mí tó bá ti ṣe àwọn ìsìnkú ọ̀run wá sí lẹ́yìn rẹ̀ àwọn ẹni ibi wọ́n fẹ́ kó darapọ̀ máwọn ẹni ilẹ̀ wọ́n sọ nínú àdúrà pé ìṣẹ̀dá tiẹ̀ ò tí ì tó ọlọ́gọ́gọ́rùn ọdún lọ́nà àìmọye ẹ̀mí rí ogún so èyí jẹ́ agbègbè àlá àwa ti fẹ́ bọ́ síbi omi ìwẹ̀ no a ti fẹ́ bọ́ síbi èèwọ̀ kí lè wọ̀ máa ń sọ fún wa pé àwọn nǹkan mi ń bẹ tó yẹ pé a máa ń fojú di látara àfojúdi aburú tí mẹ́mbẹ́ òkèrè tó yẹ pé wàá máa sọ pé wọ́n dẹ̀ ń gbààwẹ̀ wọ́n dẹ̀ ń ṣàdúrà wọ́n dẹ̀ ń sí lọ́hùn bá bọ́ sáàsì àwọn èèwọ̀ kan náà ń bẹ tó yẹ pé yìí máa kó bá ní ọ̀dà akọkùnrin máa tẹ̀ èpo ẹ̀gúsí mọ́lẹ̀ láàárọ̀ ọkùnrin baálé ilé kọ́ máa tẹ̀ èpo ẹ̀gúsí mọ́lẹ̀ òsì ni tí ọkùnrin bẹ́ẹ̀ bá tẹ̀ èpo ẹ̀gúsí mọ́lẹ̀ tó fi ń jáde tó ń tẹ̀ mọ́lẹ̀ níjojúmọ́ òun náà máa rí ohun tí wọ́n máa ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ òsì ni kódà kéèyàn máa tẹ̀ èpo ẹ̀gúsí mọ́lẹ̀ bákan náà ní èpo ẹ̀pà kódà kéèyàn máa tẹ̀ mọ́lẹ̀ òsì ni ẹ̀yin abiyamọ ẹ dákun ọbẹ̀yìn o tí ẹnìkan bá wá kì í kó ewu ọmọ tó jẹ ẹ̀pà wọnú ilé yín ẹ má jẹ́ kó fọwọ́ kan ọmọ yín bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó ọba mọ̀ mo sọ fún ẹ lẹ́nu nìyẹn ǹjẹ́ àwọn ọmọ yìí pé èpo ẹ̀pà wọ́n máa fi ń kó làákàyè ọmọ ògùn ọmọ ǹjẹ́ àwọn ọmọ yìí pé wọ́n máa fi èpo ẹ̀pà kó tí wọ́n bá ti jẹ ẹ̀pà yìí tí wọ́n fọwọ́ rẹ̀ tí wọ́n fi ra ọmọ lórí ọkàn máa gbọ́ lọ́dọ̀ wòlíì àbáwọn aláàfáà ọmọ ológo lọmọ yìí ṣùgbọ́n wọ́n ti gbẹ́sẹ̀ lé ògo rẹ̀ ọmọ aráyé yóò gbẹ́sẹ̀ lógo yín wọn ò ní gbẹ́sẹ̀ lógo tọkọ yín tọmọ yín tí gbogbo ẹbí yín àti tara yín àti tèmi náà kò ní yọ tèmi náà lẹ́hùn. bákan náà ìgbálẹ̀ tá a fi ń gbánú tọ́ílẹ̀tì kódà láti máa fi gbọn ọjà tá a fi ń tàǹtà kódà láti máa fi gbá ṣọ́ọ̀pù ìtajà wa àbí iwájú ìta ìtajà wa òkúta ni kò sì dá láti máa fi lu ọmọ irú ọmọ bẹ́ẹ̀ àṣeyọrí rẹ̀ ó jìnà ọmọ yẹn ò ní ògo rẹ̀ ò ní tètè yọ ìgbálẹ̀ tá a bá fi ń gbá tọ́ílẹ̀tì kódà ká máa fi lù yàn kì í jókòó í máa ń mú ìfàsẹ́yìn báyọ̀ ni kì í jókòó ẹni yọ ẹni iwájú tẹ́lẹ̀ yọ máa ìfàsẹ́yìn ọba ni bẹ́ẹ̀ náà ni ọjà téèyàn ń tà kéèyàn máa fi gbọ́n onítọ̀hún ò ní rẹ́ni yáwájú ẹ̀ mọ́ àwọn olókùtà èèyàn ni wọ́n máa yáwájú ẹ̀ nísìn báyìí nísìn àwa fẹ́ bọ́ sínú omi ìwẹ̀ irú àwọn òwẹ̀ wo ló wà irú àwọn omi wo ló wà báwo la sì lè máa lò á ṣàlàyé fún wa ó yẹ máa bá mi ká lọ bísímìláì. Bàbá Sheikh Lukumanu Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọ̀jìnì nínú oníṣègùn òbílẹ̀ tọ́mọ bẹ́wẹ́ ti ṣe jẹ́ tí fègbò rẹ̀nà àìsàn. Àwọn ènìyàn kan wí pé ayé gbẹgẹ́ àwọn ènìyàn wí pé ogun nílé dúníyà tí ń jáyé ayé gbẹgẹ́ ogun láyé a jẹ́ pé ayé ti dàgbàgbénu Lúkú ọmọ Àyàndáre ló ní kọ́ ọmọ wararo kọ́ ọmọ náà gẹ̀rẹ̀ kalẹ̀ lásán kógun ayé ọmọ bá tẹ̀ ọ́ rì. Agbára tí ń bẹ nínú ewé àtegbò lọ́mọ Àyàndáre ní ká múròyìn ayọ̀ rẹ̀ wá fún kó wá béwé tí jẹ́ bí idán tẹ́gbòógì ṣiṣẹ́ bí mànàwá kàbìtì àgbà nínú oníṣègùn òbílẹ̀ Lukumanu ọmọ Àyàndáre ní ká béèrè lọ́wọ́ ẹ̀. Adéyínká Ṣónibárà ọmọ ló ń gbèjà bí dààmú ayé bá wá ń forí ìrókò tó gun ayé ń forí ooro àmọ̀dájú ni pé ẹni gígùn ayé bá lé ọ̀gbọ́dọ̀ tẹsẹ̀ dúró ẹ̀tọ́ ni ká tàwọn àgbà ìṣègùn. Pípú ọmọ Àyàndáre bàbá ọgbọ́n lọ kálọ̀rì ṣàyẹ̀wò. Àmì burúkú ni kódà báyìí ni kò sunwọ̀n. Ìdènà ìlọsíwájú ni jàǹkárìwọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀dẹ̀. Bóyá lọ mọ̀ pápẹ́rẹ́ tó léwu ni látojú oorun lẹ́lòmíì ó ti jẹ̀kẹ̀lé àmàlà yóò bá mú ọwọ́ akú bí ó ti ṣòwò tí ó jèrè. Àmì ìkórìíra ni wọ́n fi ń dènà mọ́ mẹ́lòmíì tí ó sì tún káwọ́lé wọ́. Ẹ̀rọ oorun
àbí tí ń kà á bí bá ń ṣiṣẹ́ bí aago lójú ayé rẹ̀ kò ní jèrè. báyà lọ mọ̀ wípé ìyá ẹni tó bí ni a máa dúró bí igi gangan tí gúnni lójú owó. àìmọye ẹ̀dá ló ti tójú oorun àwọn bábẹ̀ lọ. ọ̀kẹ́ àìmọye ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín lógun ayé ti lè ṣe ẹ̀bùrú. ayé gbẹ̀gẹ́ ogun láyé kò ṣeé sá fún kò ṣeé bájà kò ṣeé súnmọ́ ibi wọn pa wà. ẹ̀yìnkùlé ni mo lè gbà ọ́ ń gbé. Dr. Lukumanu ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà o. eegun ṣoṣo ti parí ké akọ eegun ti ta agá lẹ́nu kákáká. àgbà ìṣègùn tí fewé fegbò ṣèwòsàn. kí ni irú ogun ayé tó dojúkọ? àìsàn wo ló fẹ́ dá ọ lágara? ó yẹ kó ọmọ tí kádàrá àtìràwọ̀ rẹ̀ ń fẹ́. àtiwọ́ atọ́kọ ọ̀run tí ń yọ ọ́ lẹ́nu. ẹnìkan bẹ tó lè fi wòsàn ìbílẹ̀ wa yà yín nípa nílé Dr. Luku ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. agbára Elédùmarè ọ̀ka gbogbo rẹ̀ á lójú yọ padà já sí rọrùn. ó lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbọ̀n òpópónà Lady Lac Bàrígà nígboro Èkó tàbí kó yọ sí wọn lópópónà Onírèké adójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658 tàbí 08179391932 àti 07059780034. lónìí ni kò pè wọ́n má fi gbàlà rẹ̀ dọ́là. ìwòsàn rẹ̀ dájú ọba ṣẹ̀dá ló jẹ́ kó rí bẹ́ẹ̀. ẹ kú jókòó mo ní ká dára wa lára yá díẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ pàtàkì omi ìwẹ̀. gbogbo omi lẹ̀ ń rọ́ sára tí wọ́n bá ní kẹ́ ẹ lọ wẹ̀ ṣùgbọ́n ẹ̀dá ìwúlò omi kọ̀ọ̀kan mọ̀. pàápàá ìyá omi bàbá omi àgbàlagbà omi omi òkun. á bírífù díẹ̀ lára ẹ̀. tí a bá ń fi omi òkun wẹ̀ àtúndè ni ìbùkún ni gbígbà àdúrà ni gbígbà àdúrà ni tí a bá ń fi ń wẹ̀ láì lọ́ṣẹ láì lẹ́bu ìdí ó sì máa tú lára rẹ̀. ẹ̀yin tẹ̀ ń lọ wẹ̀ lókun ẹ̀rì pọ̀ òkun a máa gbéyàn lọ. tọ́ bá jẹ́ni tí bá máa jẹ ìwọ̀ òkun ó gbé ọ lọ o yóò gbé ọ lọ. tàbí tọ́ bá jẹ́ ẹni tó yẹ pé oníṣẹ́ ẹbí ni ẹ́ ìkà ni ọ́ bọ́ wẹ̀ lókun jù bẹ́ẹ̀ lọ gbogbo iṣẹ́ tó yẹ kó mi yóò sí lára rẹ kò ní ṣe é. tínú rẹ bá ti mọ́ sọ́mọlá kejì tó o sì ń tẹ̀lé wọ pé aṣọ fún lọ́yọ̀ kọ́ máa wọ̀ báyìí ni ọ̀yẹ́ kọ́ jẹ́ báyìí ni ọ̀yẹ́ kọ́ tọ́ ọ bá fi wẹ̀ lọ́wọ́ kan ìdèrè ó sì máa tú. bẹ́ẹ̀ tí fi ń wẹ̀ ẹ́ máa fi wẹ̀ àwọn ọmọ yín àbí fọmọ́tò omi òkun àbí fọmọ́tò. ẹ rí i pé mo sọ̀rọ̀ kan fún wa lórí Facebook mo post àwòrán kan ẹ rí ìbejì àti àwọn ọmọ ẹdun méjì báyìí pẹ̀lú èkùrọ́ àti adìẹ yẹn
mo ní káwọn èèyàn sọ ìwúlò rẹ̀ fún wa ààrẹ ni tó lè gbẹ́nu lé mo máa ń sọ nǹkan fún wa pé àṣà ń bẹ lọ́tọ̀ àṣà ọ̀pápọ̀ mẹ́bọ o àṣà ẹ̀sẹ̀sìn ìbílẹ̀ o ó yàtọ̀ o lára àṣà ìbílẹ̀ òun ni kí Yorùbá ó dọ̀bálẹ̀ fẹ́ni tó bá jù ú lọ lọ́kùnrin nínú àṣà wa Yorùbá òun ni kí obìnrin ó kúnlẹ̀ fẹ́ni tó jù ú lọ àṣà àwọn Haúsá ni kí wọ́n ó kúnlẹ̀ fúnra wọn Yíbò báwọn bá ti kíra wọn wá ní igwe ẹ̀ ń gbádùn mi tó now nínú oúnjẹ tá à ń jẹ gan oúnjẹ wa yàtọ̀ síra wa o lè lọlẹ̀ Yorùbá ń sìnkọ sọ pé wọ́n máa lọ ṣe ìdíkà ikọ̀ fún nílẹ̀ Yorùbá ń pé kò yìí ní ìwé o ilẹ̀ Yorùbá nísàlẹ̀ ń bí àwa ti wá lọ́hùn wọ́n máa sọ pé ìdíkà ikọ̀ ni wọ́n fẹ́ jẹ àbí ń ṣe ewu ń ṣe ọma òsì àgùkọ àwọn ọmọ ohun tí jẹ́ bẹ́ẹ̀ àmàlà làwa jẹ àti iyán tó funfun tó fẹ́lẹ́ dáadáa pẹ̀lú ọbẹ̀ ewédú táwa ń jẹ àwọn Ìgbò èjẹ àfàwọn Ìgbò tó bá ti rò mọ́ Yorùbá ni wọ́n jẹ Haúsá gan yìí sì jẹ ayélujára yóò dé o lè lọ tẹ̀bà fáwùsá ní sọ̀kọ́ láwùsá ọ̀bọ̀ jẹ̀bà kí ni ń jẹba báwo ni wọ́n bá jẹ búrẹ́dì àtẹ̀wà lókù tí wọ́n sì jẹ ráìsì nínú ráìsì tí wọ́n á tó daṣu sínú ẹ̀ Yorùbá bí Yorùbá bá jẹun àwa láìkí ká bọ́ ẹran sọ́tọ̀ báyìí ká bu àmàlà àbí yẹn àwọn èdè yòókù wọn èjẹ bẹ́ẹ̀ kéékèèké báyìí ní Ìgbò oge ẹja làwọn sì máa ń láìkì jù ní àwọn Ìgbò tó bá fẹ́ pa Yorùbá kú tó bá ti ṣe é lálejò wọ́n sàkẹran jọ́ ṣe kùndùkùndù báyìí nínú Yorùbá ọmọ náà ó gé ẹran lálá ó tóbi fún Yorùbá máa ń fálù rẹ̀ ká jẹun dáadáa ká kò ní agbègbè ibẹ̀ wọn adìẹ yẹn ìbejì pẹ̀lú ọ̀bọ ẹdun kí ni ń bẹ láàrin wọn torí ẹ̀ máa mi sọ fún yín pé ẹlòmíín lè sọ pé òun ṣàdúrà gbà ó lè sọ pé òun wà lé ọkọ òrílé ọkọ jókòó ó lè sọ pé ògbésẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ ń dàrú ó máa ní èèwọ̀ ìdílé yín kan báyà ìdílé ibòmíì wọn ò gbọ́dọ̀ jájá ẹ̀sìn sì kọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ àwọn ìdílé mi sì máa jẹ́ irú àwọn tó ń ṣe Ògún nísìn wọn a máa jẹ ajá nílùú wa lọ́hùn nílẹ̀ Oǹdó àbí Èkìtì wọn a máa jẹ aṣọ Ògún lọ́wọ́ kí ni mo fẹ́ fàyọ̀ fún wa ni pé ọmọ tó bá jẹ́ ìbejì wọn ò gbọ́dọ̀ fẹnu kan àdí palm kernel oil àdí ẹ̀yàn wọn ò gbọ́dọ̀ jẹ àbí yẹn kò wọn ò gbọ́dọ̀ jẹ ẹni ó bá fẹ́ rí ìbínú èṣù kò gbọ́dọ̀ fún àdí ní èṣù kò gbọ́dọ̀ fún èṣù ní àdíjẹ wàhálà ó ṣẹlẹ̀ bákan náà ìwọ̀n bá ta kànú torí àwọn èèyàn wa wọ́n má lọ kọ́ ọbọ̀ nǹkan lójú tí ìbejì bá fẹ́ jẹ àdí tẹ́ bá fi lọ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ẹ yìí o àdí ẹ̀yàn ló fi lo sọ́ọ̀jì àdí tó bá ti sọ pé òun ọ̀ jẹ kò ní sí nǹkan kan fún àmọ́ tó bá ti lọ́wọ́n ọ̀jẹ̀ tẹ́ bá fún jẹ wàhálà ó ṣẹlẹ̀ o wàhálà ó ṣẹlẹ̀ ó lè síkì kọ́ gbàbẹ̀ lọ ṣùgbọ́n tẹ́ bá ti bí pé àdí ni kíní yìí o ṣé wàá jẹ tó bá ti sọ pé màá jẹ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ gbogbo ìbejì lára n ò sì gbọdọ̀ fẹ́ nu wọn kàn ọ̀bọ ìbejì tó bá jẹ ọ̀bọ ẹdun yóò kú ni test and get ni ẹ má dán wò ẹ dákun mọ́ fọlọ́hún bẹ̀yìn ẹ rí omi inú àpáta omi tí máa ń sun láti inú àpáta omi agbára omi tí a bá bù tí bá fi ń ṣàdúrà yéyeyeyeyeyeye o lọ́wọ́ kan yóò máa jẹ́ bí ara ni àbí ṣiṣẹ́ ìṣẹ́gun àbí fi ṣiṣẹ́ agbára sára omi odò adágún dáàmù ńlá àbí ṣiṣẹ́ àlùyọ fún yàn àti ṣe àtúndè ọ̀dà láti máa fi wẹ̀wẹ̀ bí wọ́n sọ̀sẹ̀ fún ọ ni ọ̀dà láti máa fi wẹ̀ omi kan wá ń bẹ à ń pè ní omi ẹni ni omi ẹni ni
wọ́n lè má gbọ́ orí yóò bá ìlú òkè tọ̀dọ̀ wa tí mo pè é ṣe rí omi yìí ẹ̀jẹ̀ ń júwe fún yín ṣe rí tójọba ẹ̀sẹ̀ rọ̀ tán nínú igbó àwọn omi tí máa dàrú sára ewéko lọ tí dàrú sára koríko àwọn bàbá wa mú ọwọ́ wọn máa gbọ́n wọn ní pé ẹ má dènà dè wá ìgbà ẹni ni kì í dènà dè ọwọ́ bàbá ẹni ni àwọn ọ̀tún kan tún sọ pé ẹ má dènà dè wá ìgbà ẹṣinṣin kì í dènà dọ̀wọ̀ ọwọ́ bàbá ẹṣinṣin iṣẹ́ kan náà ni wọ́n jọ ṣe omi tí a bá gbàjọ lára ewéko tí òjò bá ṣẹ̀rọ̀ tán tí a bá fi wé ọṣẹ báyọ̀ wù kí ọ̀tá rẹ̀ pọ̀ tó wọ́n máa kú ní fàfàù bẹ́ẹ̀ ni àbí bọ́ lọ́wọ́ ayé ni a sì fi bọ́ òsì kúrò lára àbí mọ́wọ́ àwọn aburú èèyàn kúrò lára ni èyí jẹ́ ráńpẹ́ mo ti lálejò ẹ dákun àní lè tẹ̀síwájú sí i wọn bá tẹ gbọ́ yìí ẹ dì í mú àìbọ̀ àmọ́ bẹ́ẹ̀ bá ní béèrè ẹ má máa panu mọ́ ẹ wí fún mi ẹ jẹ́ ń gbọ́ ẹ pè mí mo máa ń sọ fún yín pé tá a bá post aláàbẹ̀ ní ti ìrírí ayé ẹ dákun ẹ má máa kọ́mẹ́ǹtì sábẹ́ rẹ̀ mọ́ tẹ bá fẹ́ béèrè alẹ́ WhatsApp ọ̀kọlẹ̀ lọ́wọ́ lábẹ́ gúrùpù yìí gúrùpù mẹ́ta mo sì ní ẹ rí pé tẹ bá wọnú gúrùpù yẹn ẹ ra àwọn gúrùpù méjì yòókù mo líǹkì ẹ̀ síbẹ̀ èmi ni mo ní. bákan náà ẹ má fòyà o àkáǹtì tí mo ní lórí Facebook ọ̀kọ́dà ọ̀fẹ́ tó 20 ìdí dẹ̀ ní pé àwọn hákà wọ́n máa ń dà mí láàmú ṣùgbọ́n báyìí àti fi full stop sí ẹni tẹ́ ẹ bá ti pè tí ẹ bá ti ṣe nọ́mbà mi lẹ pè tí ò ti lè sọ pé mi ni tí ò sì dárúkọ mi kó júwe mi àwọn 419 ni ṣé ń gbádùn mi yé ẹ kọ́kọ́ pe sẹ́yìn náà sẹ́yìn hot number ni tàbí ọ̀kan nínú àwọn gbogbo nọ́mbà tí máa kó síbẹ̀ èmi ni mo ní ẹ má jayé èmi ni ìtìkámà mi sì ṣe 419 kò sígbà tẹ́ ẹ pè mí ilẹ̀kùn lémi sí sílẹ̀ Akínọlá ni mò ń gbé nọ́mbà 29 arábìnrin ọlọ́pàá kan béèrè nínú gúrùpù yìí mo pè sí ọ̀tá omi òkúta yẹn ṣe rogodo báyìí máa ń dán tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn ọlọ́sùn wọn a máa lò òkúta yìí ìwòsàn lọ́lọ́run fi ṣe fẹ́mi àti ẹ àwọn oníbílẹ̀ sì ń lò gbogbo ẹ̀yin tẹ́ ẹgbẹ́ sì parí ẹ̀ sì túmọ̀ wúlò rẹ̀ òkúta yìí bó ṣe wà yẹn tó bá kó sínú ike kan ìwọ da oyin sí kó pọ̀ tí inú bá ń run ẹnìkan wọ́n ní kọ́lá oyin yìí yóò sọ fún yín pọ̀ lọ ni oyin mo wí tó o bá wá da oyin sí ọ yá da omi lásán sí tí a bá ní inú rùn wọ́n bu kọ́ọ̀pù kan fún omi yẹn yóò sọ fún wọn pé inú yẹn lọ ni àṣírí ara ẹ̀ pọ̀ tẹ́ bá mú lára òkúta yìí tẹ́ bá lọ tẹ́ kó mọ́ òrí ẹ̀yẹn sá máa fi wọ́ra ara ọ̀rẹ́ ọmọ àgbọ̀n ni ọ̀nà tá a gbà ló pọ̀ o fẹ́yìn tọkọ yín ya bòròró tí ọ̀ máa fìdí mọ́lé ẹ̀ ń tíyàwó yín ya pàǹdùkú tí ọ̀ bọ́ bẹ́ẹ̀ lọ àṣírí pé lára rẹ̀ tọ́pọ̀ ọlọ́run ó dúró tì yín o ọlọ́run ó gbàdúrà yín o a máa fèyí sí lọ salamu alaykum. ọ̀rọ̀ ayé màlẹ́ ọ̀rọ̀ ayé màlẹ́. Ọlábọ̀dé èmi alóde tó mímí àmì kanlẹ̀ bí ẹni gbọ́jọ́ kú báwọn. Adigun wo ọ̀rọ̀ ayé mi ti sú mi níṣẹ́ ló ń ṣe mí bí kí n lọ bínú para mi torí kò tiẹ̀ yé mi mọ́ gbogbo contract tí mò ń lé pàbó ló ń já sí ó tiẹ̀ wá tó ti àlákàlà ojoojúmọ́ tí mò ń la bí kí n máa bára mi ní skul tí mo ti ṣe tán láti bí 20 ọdún sẹ́yìn tátùjọ́ mọ̀ ṣe exam papọ̀ bí mo ṣe ń rí owó lójú oorun bẹ́ẹ̀ ni mò ń jẹun lójú àlá ìgbà míì tiẹ̀ ń bẹ tó jẹ́ pé inú bójú òkú ní ti bára mi lọ́gànjọ́ òru ó tiẹ̀ wá tó ti jàǹkáwọ̀ tí ń kọ́ mi lórí ìrìn gbogbo ipá ni mo sì ti sà gbogbo ìgbìyànjú mi pàbó ló ń já sí tí ò ti wá tán fún mi báyìí. kò tí sáwọ tí ẹ kó rojú tó sọ̀rọ̀ ayé rẹ ló tí ma ṣèbórí tí ó gbẹni ní gbalawo rẹ kò ní ibì kan bẹ tí wọ́n ti ń fewé àti gbòó ṣiṣẹ́ agbára Elédùmarè tí mo mọ̀ boko ò sì jìnnà ìlà onírè kò ọ̀dọ̀ Dr. Sheikh Lukman Anyadare bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní oníkálukú ti ń wá ojútùú sí ṣòro ayé rẹ kékeré ní ti àlálílá lọ́dọ̀ wọn ìtumọ̀ rẹ̀
àti ìgbésẹ̀ lókù tí wọ́n gbé lórí ẹni ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu. ọ̀dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà Lukman Àyándàre ni Elédùmarè ti ń ṣiṣẹ́ agbára pẹ̀lú tewétegbò. Àdìgún dákun gbà mí júwe ọ̀dọ̀ wọn fẹ́mi náà. o lè kàn sí wọn ládùúgbò Akínọlá ojúlé kọkàndínlọ́gbọ̀n òpópónà lédè lac Bàrígà nígboro Èkó, tàbí kó o yọ sí wọn ní òpópónà Onírèké àdójúkọ ibùdókọ̀ Òkè Ìtùnú Dùgbẹ̀ nígboro Ìbàdàn. ẹ̀ló iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ wọn rèé 08032983298 tàbí 08089038658. ìwọ náà kàn sí wọn lónìí kó rí bí bàbá ọgbọ́n ṣe fi tewétegbò dábìrà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹ̀rú àwọn kan ń ṣe bí Olódùmarè ọmọdé òòjọ́ ń ṣaláìsí àwọn kan ṣàyè ẹ̀dá wa máa lọ àwọn kan ń ṣọdún àwọn kan ń sunkún àwọn kan ń wojú Olódùmarè ènìyàn. ẹ̀yin èèyàn mi a máa fèyí sí lọ ìpàdé wa bí oyin ẹ bá ní ìbéèrè ẹ pè mí. God bless you all. Assalamu alaikum.